ìjọ ìwà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí orí ìwé ọjọ́ yẹn wọ́n ń wò ti àwọn ti àwọn pé báwo ni àgbàlagbà ṣe lè máa rìn báyìí tí èmi tó ní jẹ́ nínú òbí mi ni mo jókòó sílẹ̀ torí pé kí ni mo jẹ́ ìwọ́n tó gba owó àgọ́ mo lè máa yọ̀ nínú kristi nínú ìjọ mi ò láyé kí a máa ṣọ̀lẹ tí a bá di ìlú church ní church tí mo wọ̀ tó bí omi kan àti máa ń sàánú ó yọ mí lẹ́nu wọn ó máa ń dùn mí lẹ́ẹ̀kẹ́ ìwọ ọlọ́run ó dẹ̀ mọ́ bí mo ṣe máa ń jó tí máa jọ wájú rẹ̀ wẹ́ẹ̀ tó jẹ́ pé ní yìí ṣe nígbà yẹn ó bẹ̀rẹ̀ sí nípa ọlọ́run sọ̀rọ̀ lọ́jọ́ yìí bọ̀ nínú agbára tí ọlọ́run ti jẹ́ ọlọ́run nínú ayé bàbá wa láì mọ̀ mí rí ọlọ́run tara wọn jíṣẹ́ fún mi jọ yìí ọlọ́run tẹ̀ sí àwọn gbàmílà torí pé láì mọ̀ mí rí ni wọ́n pè mí jáde tí ẹ̀yọ́ ọlọ́run tó gba àwọn òbí jáde tí wọ́n ti gbogbo ìyókù gbàdúrà tí wọ́n ṣe pé kí àdúrà tí ọlọ́run kò ṣe ìwòkú lórí kò sùn mo lè fi gbọ́ ọlọ́run wọn pé ọlọ́run gbàdúrà ọlọ́run ṣe omi kò yìí torí pé máa kọ́ ni pé bàyè sọ ó tàn máa lo owó bàyè sọ ó tàn máa sì ní ìkótọ́ máa dúró sí Jésù ọlọ́run mi bàyè sọ ó tàn máa lo owó torí pé ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti mú adé àwọn ọ̀rẹ́ lòmíràn ayé àsọ̀kò tó ń bú ẹni ayé ìgbà àtọ̀pẹ́ àwọn ti gbé ẹran ẹ tọ̀tẹ́ ní tọ́lẹ̀ mọ Jésù mo sọ fún níwájú wa dáadáa mo bí àgbàgbà tó fi lọ fún mi tẹ́lẹ̀ ara wọn mo lè fẹ́ lọ́wọ́ pé ara ẹ̀ rẹ̀ lọ pé lẹ́yìn ìgbà ẹ̀ wá lọ́wọ́ bàbá wa ẹ̀ níjà ọlọ́run ìdíjà ọlọ́run kẹ́ gbà mí lá èmi náà tẹ́lẹ̀ tó ń fẹsẹ̀ èmi náà tẹ́lẹ̀ tó ń olùwọ́n àánú ṣeun ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàáfíà Jésù májèmọ́ náà yóò wá sí ìjọba yìí rẹ̀. Olùdókòwò